Hi everyone, welcome to my channel. Orúkọ tèmi ni Babalawo Awoniran Faniyi Omoyeni tí mo jẹ́ Oluawo tìlú Iseke ní Ọ̀yọ́ bí. Nǹkan tó ń pè ní Oluawo náà ni olórí àwọn babaláwo. Gẹ́gẹ́ bí ìgbà tá a bá ń sọ wípé imam tó jẹ́ olórí fún àwọn àfáà tàbí tá à ń sọ̀rọ̀ bishop fún àwọn ìgbàgbọ́. Ẹjọ́ a máa ń gbọ́ nípa àràbà. Kí ni ìyàtọ̀ tó wà láàrin àràbà àti olúwawo bàbá? Kò sí ìyàtọ̀ kankan bẹ́ẹ̀. Àràbà olórí awo ni, olúawo olórí awo ni. So èèyàn tó nímọ̀ tó kàǹkà láàrin awo òun ni wọ́n fi ń jẹ oyè méjèèjì. Ẹjọ́ ǹjẹ́ ẹnìkan ju ẹnìkan lọ nínú àràbà àti olúwawo bàbá? Gẹ́gẹ́ bí mo ṣe sọ, kò sí ìyàtọ̀ kankan, ẹnìkankan ò ju ẹnìkankan lọ. Olúawo àti àràbà ipò kan náà ni wọ́n wà. Ẹ ṣé mo dúpẹ́. Nǹkan tá à ń pè ní ìṣẹ̀ṣe, ó ṣe yé ọ̀pọ̀lọpọ̀ sí, kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí. Ohun tó tẹnu Olódùmarè jáde sí àwọn irúnmọlẹ̀ là ń pè ní ìṣẹ̀ṣe. Gẹ́gẹ́ bí Ifá kan ṣe láyé wa, ó ní Ifá lọ́lọ́gbọ́n awo òde Ẹ̀gbá, òòṣà lọ́mọ̀ yòókù awo òde Ìjẹ̀ṣà, òṣùnní ńlá aboríjì wá wájì wowo, adébáfún Ọ̀rúnmìlà bàbá ọmọ ṣàkó kiri kálé ayé. Nígbà tó Olódùmarè dálé ayé tán, tó sa àwọn irúnmọlẹ̀ kan pé ẹ máa wá lọ síbẹ̀, ẹ lọ rèé tẹ̀dó síbẹ̀. Àwọn tá à ń pè ní òrìṣà tí òrìṣà dá, tí wọ́n délé ayé. Ó ní iṣẹ́ tí Olódùmarè gbélé wọn lọ pé kí wọ́n máa ṣe. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà nìkan ló ń ṣiṣẹ́ yìí. Àwọn yòókù wọ́n ń jẹ, wọ́n ń mu, àwọn ń gbádùn tiwọn ni. Pàápàá tí wọ́n ti ń fojú agọ̀ wo Ọ̀rúnmìlà pé òun ló mọ wàhálà tí ń bá káàkiri. Tó Olódùmarè pèsè jíjẹ mímu fáwọn táwọn ń gbádùn báyìí, ó wá ń dààmú ara rẹ̀ káàkiri. Ọ̀rúnmìlà ò wo bẹ́ẹ̀, ó ń ṣiṣẹ́ tiẹ̀ lọ. Ìgbà tó wá ṣiṣẹ́ rẹ̀ tó parí, ó lọ fún Olódùmarè lábọ̀. Inú Olódùmarè dùn sí i. Olódùmarè wá gbé igbá àwàlé lọ́wọ́ láti fi hàn pé òun ni ó máa jẹ́ olórí fún gbogbo àwọn irúnmọlẹ̀ yòókù tí ó sì máa darí wọn. Nígbà táwọn irúnmọlẹ̀ yòókù wá ń béèrè lọ Olódùmarè gbà, bàbá kò yẹ kó rí bẹ́ẹ̀. Òòṣà ló ń ju Ọ̀rúnmìlà lọ, Ṣàpọ̀nná ló ń ju Ọ̀rúnmìlà lọ. Owó kálukú wọn bẹ̀rẹ̀ sí í sọ, wọ́n ń kílèmù ayé wọn. Olódùmarè wá jẹ́ kó yé wọn pé bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ẹ rántí pé nígbà tá a ní kẹ́ ẹ máa lọ ilé ayé, kì í ṣe pé a ní kẹ́ ẹ lọ bẹ̀ lásán o. Gbogbo yín lẹ níṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe o. Ìwọ níṣẹ́ tó sì, ìwọ níṣẹ́ tó sì, ìwọ níṣẹ́ tó sì, ìwọ níṣẹ́ tó sì. Ẹ kọ̀ ẹ ṣe. Ẹni tó ṣiṣẹ́ la fún ní ẹ̀bùn iṣẹ́ tó ṣe. Oníṣẹ́ tó ṣe tí Olódùmarè wí là ń pè ní oníṣẹ̀ṣe. Tó fi hàn pé gbogbo ẹ̀dá alààyè tí ń bẹ lórí ilẹ̀ ní jẹ́ oníṣẹ̀ṣe, tó gbogbo alágbọ́dọ̀ ṣiṣẹ́ ká tó jẹ́ èèyàn. Gbogbo wa la ṣiṣẹ́ ká tó dá ààyè tó ga. So oníṣẹ́ tó ṣe ni wọ́n ń pè ní oníṣẹ̀ṣe. Ṣé bàbá? Ẹjọ́ a tún máa ń gbọ́ nípa wípé ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe làgbà. Ẹ dákun, ṣé ilẹ̀ Yorùbá nìkan ni ìṣẹ̀ṣe ti jẹ́ àgbà ni àbí káàkiri àgbáyé? Gẹ́gẹ́ bí mo ṣe sọ, tẹ́ ẹ bá fọkàn bá Ifá tí mo kìlọ̀. Àwọn àgbàlagbà wọ́n máa ń pa lówe. Wọ́n ní ń tá ṣe, òun làgbà ń tá jẹ. Kí èèyàn tó lè jẹ, yóò kọ́kọ́ ṣe. Nígbà tí èèyàn bá ṣe, tó bá ní lọ́wọ́, ìgbà yẹn ni ó tó jẹ. So ó fi hàn pé nínú ìrìn àjò ẹ̀dá, gbogbo yòówù tí èèyàn ó bá dà láyé,
yóò kọ́kọ́ ní iṣẹ́ kan tó fẹ́ ṣe pàtó. Ìyẹn ni wọ́n fi sọ pé ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe làgbà. So tá a bá ń sọ pé ìṣẹ̀ṣe bó ṣe yé ọ̀pọ̀lọpọ̀ sí náà ni wípé à ń wò wípé bóyá oníṣẹ̀ṣe òun làgbà gbogbo nǹkan. Lóòótọ́ a lè rò bẹ́ẹ̀, ṣùgbọ́n ohun tó túmọ̀ sí gangan ni pé ìṣẹ̀ṣe làgbà, gbogbo ohun téèyàn ó jẹ láyé lórí iṣẹ́ tó ń ṣe ló fi jẹ.